Ah, ẹ kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Mo kí yín ẹ káalẹ́, ẹ káàárọ̀, ẹ káàsán according to the time tá a bá ti bá yín lásìkò tá a wà yìí. Ẹ̀yin olólùfẹ́ wa ẹ wò ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ bí àwọn ajínigbé ajínipa ṣe ya wọ ilẹ̀ Yorùbá. Ẹ jẹ́ a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣàti dá sí ọ̀rọ̀ yìí. Ẹ gbọ́ wọ́n ní ká máa jó ká máa yọ̀ ká máa dúpẹ́ torí wípé bá a ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ìgbẹ́ àfẹ́wé oko àwa nǹkan ọbẹ̀ àwọn ajínigbé ti bẹ̀rẹ̀ sí ní fi ìlú wálẹ̀ ní kíákíá. Torí kíni? Nítorí pé wọ́n ti mọ̀ yìí pé akíkanjú ọmọ ti dá sí i. Eléyìí kọjá pé ẹnìkan wà níbì kan. Ẹ wò lórí fídíò tí mò ń gbé bọ̀ wá fún yín nínú ìrìn àjò táwa rìn tá a wọ ìpínlẹ̀ kan sí kejì. Níbẹ̀ láti rí nínú àwọn ìgbésẹ̀ akíkanjú ìgbésẹ̀ akọni tí olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣàgbé pẹ̀lú àwọn ìjọba ni o wípé a lè sọ wípé torí pé à ń lẹ ẹdẹ kẹ́dẹ̀ ẹ̀dẹ̀ ó bàjẹ́. A lè sọ pé ẹ gbọ́ pé torí pé à ń lọ sẹ́dẹ̀ kẹ́ẹ̀dẹ̀ wá bàjẹ́. Bá a bá tẹ̀dẹ̀ dé ibẹ̀ ọ̀dẹ̀ là ń padà bọ̀. Pé báwo la ṣe ṣe, báwo lòun ó ṣe lajú òun lẹ̀ títà lòbó kó wọ̀ ọ́. Nígbà táwọn ń gbìyànjú wípé kórílẹ̀-èdè Yorùbá kó di tiwa láìpẹ́ káwọn kan ti wá bà á jẹ́ kó tó dàsìkò yìí ẹ̀kúkú já dìde ká dìde akọni. Léyìí tá a máa ń sọ fún àwọn èèyàn pé arákùnrin yìí àkàndá èèyàn ni bàbá wa Sunday Adéyẹmọ tí bàbá wọn tó sì jẹ́ bàbá gbogbo wa Professor Banji Akíntóyè sì dúró gírígírí. Ẹ wò fídíò tẹ́ ń lọ́wọ́ yìí ara fídíò àwọn tí bàbá yìí sọ pé táwọn communities pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣá àwọn ọmọ tí wọ́n fara wọn lẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ bàbá wa Banji Akíntóyè pé ẹ má dán wò ẹ má fi lọ̀ wá àmọ́ jẹ o. Bẹ́ẹ̀ ni pé àwọn ọ̀dọ́ ti ṣe tán, àwọn ọ̀dọ́ wá dìde pé báyìí ókè o níbi tá a bá dé yìí àwọn náà ṣe tán àti máa protect àdúgbò àwọn, ìyẹn ni pé láti máa dáàbò bo ìlú àwọn. Ẹ gbọ́ gbogbo ẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ bá a ṣe bá àwọn arákùnrin yìí pàdé nínú àwọn ìrìn àjò wa. A kúrò ní ìpínlẹ̀ Èkó a wọlé sí ìpínlẹ̀ Ọ̀yọ́, láti ìpínlẹ̀ Ọ̀yọ́ a bọ́ sí ìpínlẹ̀ Ògùn. Lágbede méjì ẹ̀ ìpínlẹ̀ Ọ̀yọ́ àti Ògùn láti bá àwọn èèyàn yìí pàdé. Tẹ́ ẹ bá rí wọn ẹ̀rù ó bà yín lóòótọ́ torí pé ẹ̀rù bà wá, ṣùgbọ́n aṣọ kan ọkùnrin pé àwọn eléyìí ò lè jájínigbé làṣẹ wá kúkú dúró tì wọ́n pé ẹ̀já gbọ́ nǹkan tí wọ́n fẹ́ sọ. Ọmọ Yorùbá àtàtà ẹ dákun nínú èpè nínú àdúrà tẹ́ ẹ bá gbọ́rọ̀ yìí ẹ máa ṣèkan fún àwọn tó ń jìjàgbara fúnlẹ̀ Yorùbá. Ìyẹn ni pé bóyá wọ́n ṣe dáadáa o bóyá wọ́n gbé ìgbésẹ̀ pàápàá jùlọ bàbá wa olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣá. Kẹ́ẹ̀gbọ́n àjọ bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ ẹ máa bá wa share ẹ máa like ẹ máa subscribe sí channel yìí tó bá jẹ́ gbà àkọ́kọ́ tí yín rèé. Ìdí àtìtúmọ̀ ni wípé bẹ́ẹ̀ ṣe ń ṣe léyìí á mú kí ètò yìí ó lọ dáadáa. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ láǹfààní àti gbé dáadáa. Fúdìí èyí ní kété tí àwọn ajínigbé sì ti wá rí àwọn ìgbésẹ̀ yìí kíá ìgbẹ́ àfẹ́wé oko àwa nǹkan bẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀ sí ní palẹ̀ ẹrù wọn mọ́ tí wọ́n bẹ̀rẹ̀ sí ní eré tètè báyìí wọ́n ní tèkò Agége. Èkó Agége nìkan kọ́ eré tètè báyìí lẹ́sẹ̀ àwọn ajínigbé ní ìpínlẹ̀ Ọ̀yọ́ àti káàkiri orílẹ̀-èdè Yorùbá. Eré èlèlèǹkó eré fẹ́fẹ́fẹ́ tí wọ́n ń fẹ́ lọ. Bẹ́ẹ̀ ni ó ti di dandan kó dèrè, ó ti di dandan kò dèrè tá a sá torí ìdí ni kíni ìdí ni pé gbọ́n wọn kò sí ọgbọ́n tó fẹ́ fi kò síbi tá a sá sí mọ́. Nígbà tí olóyè Sunday Adéyẹmọ ti gbọ́ táwọn ọmọ Yorùbá náà ti dìde gẹ́gẹ́ bí èmi ṣe máa sọ pé àwa la á jà fúnra wa. Tá a bá dúró pé ìjọba kan ń bọ̀ kíní kan ń bẹ, ìjọba ń bọ̀ lóòótọ́ ṣùgbọ́n mò ń bọ̀ wá ìjọba kò yá lógún ọdún. Àápàá jùlọ àwọn tó ń ṣàdarí ìlú yìí àwọn náà ló ń pọ́n wa lójú nílẹ̀ Yorùbá. Ẹ wò ẹ má jẹ́ ń gbà yín lásìkò ẹ bá mi lọ wo fídíò yìí ẹ farabalẹ̀ gbọ́ nǹkan tí bí arákùnrin yìí ṣe sọ pé àwọn rìnrìn àjò àwọn
báwo ni wọ́n ṣe ṣe é tí wọ́n débi tí wọ́n dé yìí, ọ̀nà wo ni wọ́n gbé gbà tí wọ́n fi láǹfààní tí wọ́n fi ṣe gbogbo ìrírí wo ni wọ́n rí, kí ni ìdojúkọ tí wọ́n bá pàdé, ǹjẹ́ wọ́n ti ẹ̀ bá ìdojúkọ kankan pàdé, gbogbo ẹ̀ lẹ́gbọ́ nínú fídíò tí mò ń gbé bọ̀ yìí. Ẹ má jẹ́ ń gbà yín lásìkò, ó yá ẹ jẹ́ ń fohùn sí nínú ilé. Àmọ́ tó bá jẹ́ gbà àkọ́kọ́ rèé tẹ́ ẹ máa wo fídíò wa, ẹ bá wa subscribe sí channel wa, ẹ like, ẹ kọ́mẹ̀ntì, ẹ máa kọ́, ẹ jẹ́ ó máa pọ̀. Yorùbá Nation la fẹ́ ní kíákíá. Ẹ ṣé, ó yá bàbá, ẹ kú dédé àsìkò yìí. TV ìkànnì tó ń ṣojú gbogbo ọmọ Yorùbá nílé lóko, ẹ ṣé tẹ̀ ń wò wá. Bàbá wa, ẹ kú dédé àsìkò yìí. Bá a ṣe rí yín lókèèrè, ẹ̀rù kọ́kọ́ bà wá. Àwa ní ká fi ọgbọ̀ngbọ́n ká súnmọ́ yín pétò, ká béèrè ẹ kú ọjọ́ mẹ́ta, àsìkò àlàjọ ọdún sà. Bàbá, ṣé Fúlàní lẹ́yìn ni àbí Yorùbá àbí elédè kan èdè kan báwo àbí? Ọ̀rọ̀ olóòtú, ọ̀rọ̀ yìí kan máa ń pa mí lẹ́rìn ṣá. Àwọn ò ń ṣe Fúlàní, ọmọ Yorùbá pọ́nrán lè mí o. Yorùbá pọ́nrán lè mí. Àbáwo ni ti múra tẹ múra yìí jẹ́? Ìrìn àjò wa bó ṣe gbà nìyẹn. Ok. Bó ṣe gbà nìyẹn bàbá. Kí ló fà á tó fi gbà bẹ́ẹ̀? Lásìkò yìí ṣáà lè máa wúra wa níran káwọn ìran kíran ẹ máa pa wá mọ́lé. Mi lè parọ́ fún ìyàwó òrórùn sùn, inú igbó là ń sùn, inú igbó là ń gbé. Ní kí ló fẹ́ ṣẹlẹ̀ táwọn pípù yìí bá ti wá ṣe tán tó wá lọ kó pé bóyá wọ́n fẹ́ àtàkùn àwa náà máa ṣe ìpín, a máa já wọn tán lọ́wọ́ kan. A máa já wọn tán lọ́wọ́ kan ní o bàbá. Kò ṣeré ń bẹ̀ o. Kò ṣeré ń bẹ̀ o. Mi lè parọ́ fún inú igbó là ń gbé o, inú igbó là ń gbé o, ìlú ò rọgbọ o. Nǹkan ń ṣẹlẹ̀ nínú ìlú yìí o. Bàbá nǹkan ń ṣẹlẹ̀ gan. Ládùúgbò tí yìnyín ṣe bí gbogbo ọ̀pọ̀lọpọ̀ agbègbè ni wọ́n sọ pé kò sí wàhálà, kò sí ajínigbé mọ́, kò sí ajínipa mọ́ kankan. Ṣé ó sì tún wà ní àwọn agbègbè kọ̀ọ̀kan? Mi lè parọ́ fún yín bàbá, àwọn pípù yẹn ti sáku wa, ẹ má jẹ́ kó máa parọ́ fún yín. Àwọn pípù yẹn ti sáku wa gan, wọn ò lọ bí kankan, irọ́ náà ń pa. Mi lè parọ́ fún yín, irọ́ náà ń pa, wọ́n fẹ́ dógun sílẹ̀ ni. Mi ní tàn yín, ẹ wo. Àwọn pípù yẹn ti sáku wa gan, gbogbo nǹkan tó fẹ́ ṣe ń sìn ni pé bọ́n ṣe máa capture ìran Yorùbá. Yorùbá ni kó já rẹ̀ tán kó máa wo rẹ̀ níran, àṣírí mo bẹ́ fún yín ẹ̀ o. Mi lè tàn yín, mo sọ fún wọn gbogbo àwọn tó jẹ́ ọmọ Ògùn state lọ́dọ̀ àmì bá mo máa ń pè wọ́n. Ẹ̀yin tẹ́ Ògùn state ẹ má tọrọ ayín jẹ o, ẹ má yẹ kán pa yín bọ́n ṣe pa wọ́n lọ́wọ́ o. Ẹ wo kan tó ṣẹlẹ̀ lọ́wọ́ ní last time tó ń wọnú church tó lọ́n pààyàn. Mo kò ní ká even mo wà so surprise o bàbá wípé tó ọdún ni a ṣe successful, Ọlọ́run la jẹ́ o. Ọlọ́run la jẹ́ gbogbo àwọn tó wà nínú church mo tó gbà kọ́ máa kí pé ní wọ́n á lọ bust àwọn pípín yẹn mọ́nú church. Àjọ Ọlọ́run ni bàbá. Ẹni tó bá sọ pé òṣogùn wọn ń parọ́ ni o. Torí nígbà táwa fẹ́ wọ gbogbo agbègbè yìí bá a ṣe ń bọ̀, ẹ̀rù tẹ̀ kọ́kọ́ ń bà wá pípé ta àdúgbò tá à ń lọ yìí, ṣùgbọ́n bá a ṣe ń bọ̀ a ṣáà rí àwọn ọlọ́pàá, àwọn kọ́sítọ́ọ̀mù, àwọn nǹkan lójú ọ̀nà. Ohun tọkàn wá fi ń balẹ̀ díẹ̀díẹ̀ nìyẹn títí tá a fi dé, a ti kọ́kọ́ kan àwọn ẹgbẹ́ yín báyìí ní àwọn ibì kan. La ṣe wá tún rọ́dọ̀ tí ẹ̀já fọ̀rọ̀ wá yín lẹ́nu wò pé ká mọrú èèyàn tẹ́yìn jẹ́. Ò ń ṣe mí nìkan bàbá. Mọ̀mọ́. Àwọn eruku ń bẹ nínú igbó, wọn bẹ káàkiri gbogbo bí làwọn eruku ń bẹ tó ní kálukú wọn ti yé kí àwọn ajìjàgbara. Yorùbá ló bá gbára ẹ sílẹ̀ o bàbá, ẹnìkan ò lè gbà wọ, ẹ má jẹ́ ká tọ̀nà àwọn àjẹ tá a bá sọ pé bóyá jọba tàbí ọ̀kan ìjọba kan ò lè gbà ẹnìkan bàbá. Àṣírí mọ bẹ́ fún yẹn, oníkálukú yẹ kí ló lọ jára ẹ̀ tán ni o, mi ní tàn yín o. Mi ní tàn yín, àwọn eruku ń bẹ bẹ́ẹ̀ ṣe rí yẹn àìmọye tẹ bá wo káàkiri ẹlòmíì wọn á já wọn láti inú mọ́tò wọn á kó wọn wọgbó lọ. Wọ́n gba ransom lọ́wọ́ wa. Wọ́n fẹ́ pa Yorùbá tán ni o, Ọlọ́run ló ń yọ wá o bàbá, Ọlọ́run ló ń yọ wá. Àwọn ọmọ ń bẹ nígboro, wọ́n bẹ nínú igbó káàkiri kò sórun, àsùn lọ́sàn àsùn lóru. Ńgbà tí ò sórun ta ló ń fẹ̀yìn lówó? Bàbá gbogbo nǹkan tó ń bẹ ńlẹ̀ yìí oníkálukú ń ṣe tí wọn bá ń tọ́ lọ́ máa pèsè jíjẹ à ń jẹ o. Ebi ò pa wá o. Mo fẹ́ kẹ́ ẹ nígbà pé ẹni tó bá wà láyé náà ló ń jẹun. Bẹ́ẹ̀ni. Ẹni tó ti lọ bá ń sìn tó ti lọ pa mọ́lé tàbí tó sun mánu mọ́tò tàbí tó jí gbé tó wà nínú igbó kò lè rántí oúnjẹ o bàbá. Níbo? Mi lè parọ́ fún yín. Ìyẹn làwọn náà fi kú tàgbò dàbí ó bá já sí. Ẹ jẹ́ ká máa nìṣó lọ́hùn, bọ́ jẹ́ pé pákí sísun àwọn jẹ́, tó bá jẹ́ pé iṣu sísun àwọn jẹ́ kò sí nǹkan tá a máa rí. Ọlọ́dẹ tún ṣe àsìkò káṣú látún wà, oníkálukú jẹ́ káṣú lọ bó ṣe wù. Tí ó bá mi ti yẹn kò sórun bàbá, ẹ má jẹ́ ká sùn. Kò sórun. Kò sórun bàbá. Bàbá
ẹni kẹ́ ẹ jẹ pákí kẹ́ ẹ jẹ àmọ́ iṣẹ́ yẹn lábẹ́ àwọn kan lẹ sá wà nínú ìlú yìí tó jẹ́ bí àwọn ọba kí ni ipa táwọn ọba ọ̀dọ́ ti yín kó. olótú ẹ ṣe gan ẹ ṣe rí wọn yẹn àwọn ọba yẹn gan ò fẹ́ gbà tẹ́lẹ̀ o wọ́n ti ń gbà tipátipá bẹ́ẹ̀ làwọn olóṣèlú àwọn náà try fún wa. náà olóṣèlú kọ̀ọ̀kan àwọn náà gbìyànjú àwọn náà gbà kíkú wọn máa pín wọn máa pa á mọ́lẹ̀ o àwọn bàbá yẹn náà lélẹ̀ ìjọ́ rèé tó àwọn tó bá fún wa àfi manage àwọn ọba wa dẹ̀ gbìyànjú alálùbáríkà làwọn ọba kọ̀ọ̀kan tó wà ní gbogbo gbẹ́ngbẹ́lẹ̀ yìí bẹ́ẹ̀ làwọn baálẹ̀ pẹ̀lú àwọn baálẹ̀ àdúgbò. náwọn kọ̀ọ̀kan nu wọn. àwọn iye kọ̀ọ̀kan nu wọn pẹ́ gbà wọn baálẹ̀ ẹ lọ́ fi jẹun ẹ lọ́ fi maintain wọ́n ṣe fún wa lẹ́yọ kọ̀ọ̀kan ni àwọn olóṣèlú àkọ́kọ́ náà ń try torí pé ìjọba ò gbà fáwọn pípín yẹn hàn tó bá jẹ́ pé ìjọba bá gbà fún wọn ni agbára wọn ò lè ká wọn àṣírí mọ́ bẹ́ fún yẹn because tó bá fi emu tó ti ń lọ onúgbó ọkàn tó balẹ̀ pé tí bá tún délé tàbí táwọn ìjọba bá ṣe tí wọ́n bá tún máa bọ́ọ̀sì mi mọ́lé wọ́n máa bọ́ọ̀sì mi mọ́nú gbẹ̀ tí ẹ wò pé lẹ́ẹ̀gan lásán wàhálà ńlá ni ṣùgbọ́n àwọn ìjọba náà try pé ọ̀yà ẹ lé wọn pa ẹ má jẹ́ kí wọ́n parun Yorùbá ọmọ rere ní Yorùbá o ọmọ rere Yorùbá dáa gan èyí tó dáa gidigidi if not so ogun bá ti kó ran Yorùbá tán bàbá. bàbá ọ̀dà ẹ̀ ń sọ̀rọ̀ nípa Yorùbá nígbà tá a wá ń sọ̀rọ̀ nípa àwọn tó ń jìjàgbara fún ilẹ̀ Yorùbá nínú àwọn ajìjàgbara Yorùbá àwọn wo tá lẹ́yìn tí ẹ lè rò pé tó eléyìí o ẹni táwa mọ̀ tí ń jìjàgbara àbí ẹ̀yin ọ̀gbọ́n nípa pé kí Yorùbá bọ́ lóko ẹrú yẹn Yorùbá nation kan kan tá a pa. àbágbàlagbà àlùbáríkà #1 CSI ọlá bàbá là ń jẹ́ o àṣírí mo bẹ́ fún nígbà kan lélẹ̀ wọn bí bàbá ẹnìkan dákó gbé mọ́ jáde bọ́sítà ọlọ́pàá ti máa mú ẹ àti máa dá ẹ láàmú wọn gbọ́dọ̀ bá kóró fọ́ ta níta wọn ti gbá ẹ mú àgbà bó ló ti gbélé wa èèyàn lọ ní ẹ bàbá kéré mọ́ jẹ́ straight àmọ́ ìyá ọmọ ọlọ́mọ náà ti dá sí léwé ránbí mélòó lẹ máa kà wọn tó bàbá ká dúpẹ́ lọ́wọ́ èjìká tí ò jẹ́ kẹ́rù ọbọ̀ lọ́rùn wa ò ní ò jẹ́ kẹ́rù ọbọ̀ lọ́rùn wa ìyẹn bàbá wa CSI olóyè Sunday Igboho ṣá àlùbáríkà #1 ẹni mo gbé fún nìyẹn o ẹnì kan ṣo tí mo gbé fún ni ànábì ilẹ̀ Yorùbá ó ní mo gbé fún o bàbá àbámọ̀ pogun kọ́ máa já Yorùbá rárá tí ogun ọba fi kó wa tán ọlá bàbá yẹn ni o pẹ̀lú àbáwọlá Bánjí pọfẹ́sọ̀ náà pé wọn ni àbí pọfẹ́sọ̀ Ọlábánjí Akíntóyè kẹ́ẹ̀pẹ́ bàbá #1 ọlá bàbá yẹn là ń jẹ́ wa èmi máa ń ṣe mistake mo tiẹ̀ máa ń pẹ́ bí prọfẹ̀tì kankan lè máa ń pọ̀ pọfẹ́sọ̀ bàbá Ọlọ́run jẹ́ kẹ́mi bàbá yẹn gùn fún wa ọlá bàbá yẹn là jẹ àwọn náà jẹ́ ká mọ̀ pé ogun ti fẹ́ já ìran Yorùbá ogun ti fẹ́ kó wa tán bàbá yẹn mi wọn á gùn àṣírí mọ́ bẹ́ẹ̀ mú yín bàbá àìmọye àwọn tó jágbẹ́ lọ́dọ̀ wọn bí gbàtà kúrò lẹ́kọ̀ọ́ tá tún padà dábúlé tó jágbẹ́ lọ́dọ̀ wọn bí tó bá ti dáko bá bòdòdó adébẹ̀ wọn á jẹ́ wọn á báyàwó wọn sùn ṣe everything wọn gbàtà ṣe tán lélẹ̀ wọn gbà ọmọ burúkú lọ́jọ́ tiẹ̀ lọ́tẹ̀ jẹ́ káwọn iná máa bọ̀ wá sí ilé adélé ẹ̀kọ́ kí ló ṣẹlẹ̀ bàbá wọn já wa tán àwọn bá àdúgbò àwọn baálé àdúgbò ìgbà ẹjọ ẹ ràn wá lọ́wọ́ o ẹ má jẹ́ kógun kó wa o àwọn yẹn gangan làwọn náà tó wá jáde gbẹ ẹgbọ́n náà ìlú wa ni ìlú wa ọlọ́mọ jẹ́ kí ìlú wa ó bàjẹ́ bàbá bó ṣe jẹ́ ní olóòtú. ṣùgbọ́n ládùúgbò yín nísìnyí kí lẹ lè sọ nípa ẹ̀ ṣé àlàáfíà jọba kò sí wàhálà kò sí nǹkan kan nígbà tí ẹ̀yin ọmọ ogun ti dúró wámúwámú tí àwọn ọmọ ogun ìjọba náà sì tí wọ́n wà ládùúgbò yín àbí wàhálà sì wà. àlùbáríkà #1 ìbéèrè yẹn múnú bínú púpọ̀ oníkálukú ẹyẹ ń ké bí ẹyẹ ikú náà ké bí ikú ọmọ yìí náà kọ̀ bí ọmọ èèyàn. àdúgbò ti dáṣẹ́ ìyẹn mo ṣe ń dúpẹ́ lọ́wọ́ ìjọba pé tíjọba bàbá fọwọ́ sí kò lè ṣeé ṣe bàbá. a ti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run gbogbo ẹ ti ń ṣẹ́tù báyìí o kọ́lọ́n jẹ́ kó ṣẹ́tù jálẹ̀ o kọ́lọ́n jẹ́ kó ṣẹ́tù jálẹ̀ o. kí ìran Yorùbá ká jára wa tán oníkálukú mú sọ fún wọn ẹlòmíì àgbà èmi pásítọ̀ èmi wòlé kí ló kàn mí pẹ̀lú wèrè èmi ò ṣàbá mi ṣe wòlíì mi ṣe wọn kan kò sí tó kàn mí o ṣùgbọ́n kó bóyá ogun máa kó ran mi èmi ò ní gbà yẹn oníkálukú wa jára wa tán ká múra ogun ká jàjà yìí kájọ jàjà gbára yìí yóò bá mi ti yẹn torí tógun bá kó ran Yorùbá àwọn baba ńlá bá wa tó ti lọ tipẹ́tipẹ́ wọ́n máa bí gbogbo àwọn olóṣèlú wa o wọ́n á bí gbogbo àwọn bàbá yẹn àwọn ọba yẹn wọ́n á bí wọn nígbìlẹ̀ yín wò tí ìran Yorùbá fi ń kú yóò bá mi ti yẹn kí wọ́n wá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn. á jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn tó bá dọ́jọ́ yẹn ìlé parọ́ fún àsìkò dẹ̀ ti ń tó bọ̀ ọ̀dọ́ ti ṣetán àti gba rẹ̀ ẹni tó bá lóun ya wèrè a máa fi mọ́ fọ́ wèrè ní kókósẹ̀ tó bá gbọ́ kó gbọ́ fún ẹ tó bá gbọ́ tó bá fẹ́ dogun gbogbo Yorùbá kó ló bá fi kú tán ẹni tó bá kú máa kú ẹni tó máa kú máa kú ẹni tó bá kú máa ṣẹlẹ̀ Yorùbá lọ ẹni tó bá ti kú ti bá tiẹ̀ lọ nìyẹn ayé sì tún continue sa ayé mi lè pa bàbá ayé ò ní parẹ́ o àṣírí mọ́ bẹ́ẹ̀ fún yín oníkálukú máa lọ lẹ́yìn kọ̀ọ̀kan ni bóyá jẹ́ ní olóòtú. ẹ ṣeun ẹ kú ohun látàtàárọ̀
so lẹ́nu kan nísìnyí kò fẹ́ sóorun tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n àlàáfíà ó ti ń jọba ládùúgbò yín tí ò sí wàhálà. àwọn ọba náà àwọn ọba kọ̀ọ̀kan ẹ̀jẹ̀ àti ẹ̀rí ọba gbẹ̀yìn bẹ́bọ jẹ́ àbí baálẹ̀ àbá kò sí èèyàn bíi Júdásì tí ó máa jìn yín lẹ́sẹ̀ ládùúgbò. kò ní bàjẹ́ fún yín bàbá orí yín àkọ́kọ́ ọ̀rọ̀ ni o ilé parọ́ fún yín gbogbo àwọn kan náà fi fẹ́ tiwa. bẹ́ẹ̀ ni àwọn kan wà tó yẹ pé gbogbo nǹkan tá à ń ṣe yẹn bí wọn nínú àti àwọn tó bá ń bí yín nínú ẹni tó bá fẹ́ kó lọ kó sí kànga ẹni tó bá fẹ́ bínú kó lọ bínú wọn náà gan. torí pé adúpẹ́ pé àwọn tó ti gbà tiwa wọ́n pọ̀ jù àwọn tí ò gbà tiwa lọ àwọn tí ò fẹ́ gbà tiwa àwọn tó gbà tiwa ń tipátipá Ọlọ́run fọ́ọ̀sì wà lé wọn lórí pé kò síbi dẹ́ máa gbé gbà ẹ gbà tipátipá ni wọ́n dẹ̀ gbà tiwa tipátipá bàbá torí wọ́n ti mọ̀ gbódò à ẹ wo bàbá àwọn tó wà mí báyìí ò lè dákí ní ẹ ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ bàtà akódélé wọ́n sọ wọn àgbà ẹ wà ẹ má yà wéré ẹ tètè ẹ wá ràn wá lọ́wọ́ àwọn bàbá yẹn dẹ̀ fún wa ní fún sọ̀pọ̀ wọ́n tra o in fact àwọn bá yẹn tra àwọn baálé ládùúgbò tí yín àwọn tra àlùbáríkà ni wọn. tó ẹ yẹ gba àwọn yòókù àwọn ìlú yòókù náà nílẹ̀ Yorùbá àwọn ọ̀dọ́ yòókù tàdó ọ̀dọ́ mi tẹ́ bá ń sọ̀rọ̀ kórílẹ̀-èdè Yorùbá dádúró kí lẹ fẹ́ ṣe kí ni kàn bí wọ́n bá ń sọ pé ẹ̀yin ọ̀dọ́ ẹ dìde security àdúgbò yín ẹ mójútó kílẹ̀kùn òun pẹ̀lú kílẹ̀kùn ẹ bá mi fún wọn lámọ̀ràn. mi ò fẹ́ dárúkọ gọ́fúnà ọ̀dọ̀ wa ń bí báyìí. ẹ má wulẹ̀ dárúkọ àdúgbò tẹ́ wà. àlùbáríkà ni o mo lè parọ́ fún yín sá. ẹ má dárúkọ àdúgbò tẹ́ wà. àlùbáríkà ni mo tún bẹ gbogbo ẹ̀yin tẹ́ wà ní gbogbo South West Oǹdó ni o Ọ̀ṣun Èkìtì gangan Ọ̀yọ́ Ògùn Èkó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ Èkìtì Oǹdó. ẹ má wòra yín níran ẹ̀yin tẹ́ jẹ́ gọ́fúnà ẹ̀yin House of Assembly ẹ má wòra níran ìgbà tílu ń tòrò lẹ́yìn náà ń jọba lórí wa. bẹ́ẹ̀ni tílu bá ṣe bá kan oníkálukú máa gbé ńlẹ̀ wọ́n máa jápa wọ́n máa jápa ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ ní gbogbo àdúgbò àdíẹ̀ lẹ́yìn lọ́lọ́ ní nǹkan bíi ọdún méjì àti nǹkan sẹ́yìn tó ń mú àwọn ọba tó lọ dáná sun wọn mọ́ mọ́tò lọ́dọ̀ wa ń bí báyìí bàbá ṣé yẹn da bàbá ṣé yẹn da tó ń dáná Fúlàní lọ dáná sun ọba mọ́ mọ́tò ẹ̀wọ̀n pípèsè ayé burúkú nìyẹn ọlágbára ìyẹn gangan ló jẹ́ ká ẹgbọ́n náà ìlú ń tú lọ ẹ jẹ́ ká padà sílé torí pé tájú ò bá dùn lé náà là á padà sí. bẹ́ẹ̀ni mo bẹ gbogbo ẹ̀yin yan wà tẹwàá jìnnà jìnnà ẹ wálé ẹ jẹ́ kájọ jàjàyè ájà lájàyè ni o. àṣẹ ìgbà mi ti àjàyè la máa já o. mo dẹ̀ bẹ̀ yín jọba ẹjọ́ ẹ bá wà délé sí bàbá wa olóyè Ìgbòho ẹ jẹ́ kí bàbá wálé. ẹ jẹ́ kí bàbá wálé àlùbáríkà ni ó ń ṣe tẹ́ ó ń ṣe tọ́ ọmọ gbogbo àlọ́ ń ràn wá lọ́wọ́ ni bàbá yẹn ràn wá lọ́wọ́ ni mẹ́. ohun tó ń jù lásán ó ń dọ̀dọ̀ yín. bàbá yẹn tẹ̀ ń try a sọ fún wa pé ẹ wo ẹ̀yin yàn ẹ má lù sopo inú àná yẹn ń dùn àwọn onífọkànbalẹ̀ ti wá ìfọkànbalẹ̀ ọmọ Yorùbá nìyẹn náà. ìfọkànbalẹ̀ ọmọ Yorùbá ìfọkànbalẹ̀ Yorùbá nìyẹn Yorùbá mi ti yẹ ìbọ̀rọ̀ wọn ṣe rí nìyẹn sà. tó ẹ ṣe bàbá wa bá a ṣe ń kọjá lọ tá a rí yín náà lá ní ká béèrè ọ̀rọ̀ kan àbí méjì lọ́wọ́ yín ẹ ṣe àdúpẹ́ àá tún máa pàdé láyọ̀ àtàlàáfíà ẹ ṣeun ó dàbọ̀. ọ̀rọ̀ lẹ ti gbọ́ yìí ẹ̀yin ọba òbílẹ̀jẹ́ ẹjọ́ lọ jáwọ́ ẹ̀yin tẹ́ ẹ sì ti dúró gírígírí ẹ jẹ́ tẹ̀síwájú láti dúró gírígírí ká lè bá a dáàbò bo lẹ̀ wa ni gbogbo ẹ̀yin tẹ́ ẹ ń sọ yí pé tó Sunday Igboho tó jẹ́ pé òun lókùn tẹ́ ẹ fi ń ta yín ẹ rí nǹkan dáadáa tó gbé ṣe ẹ rọ́rọ̀ dáadáa tó wù ẹ ríwà dáadáa tó wù tó òun lẹ ti gbọ́ yìí ara ẹ̀ lẹ ti rí yìí o láti lè dáàbò bo orílẹ̀-èdè Yorùbá láti lè dáàbò bo ta ni àwa ọmọ Yorùbá òun lẹ rí yìí kí la tún dúró mú bíjọba bá kọ́ ọlọ́pàá síta tó kó sójà tó kó kinní síta ta lẹni tó fẹ́ mojú ọ̀nà bí kì í bá ṣe àwọn ọmọ wa yìí tí kì í bá ṣe àwọn bàbá wa tó jẹ́ ọlọ́dẹ yìí tó jẹ́ pé àwọn ló ń rin inú igbó àwọn lọ́mọ inú igbó rìn a gbọ́dọ̀ bá wọn fọwọ́sowọ́pọ̀ lórí ètò ààbò bẹ́ẹ̀ ni ohun tí olóyè Sunday Adéyẹmọ ń jà fún rèé tó fi di wípé àwọn Fúlàní àwọn ajínigbé torí mi a máa sọ pé Fúlàní ọ̀dà àwọn kan sì dànù wọn ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà ibi tá à ń lọ kọ́ nìyẹn ohun tá a fẹ́ la fẹ́ ẹ̀já pín bá a bá pín àájọ ṣòwò pọ̀ èyí ẹ ṣe wàhálà bẹ́ẹ̀ ni torílẹ̀-èdè wa bá dá dúró tí wọ́n bá dé tán bá náà wọ́n bá fẹ́ máa bá wa rà ká máa bá wa tà á lè máa ṣe ebi yọ gbàwé a sì ti mọ̀ pé ọmọ fọ́rínà lòun náà ń perú wọn
fọ́rínà ni tó bá yá iye oṣù tó bá lò lọ́dọ̀ wa iye ọdún tó bá lò yọ padà sílé ẹ̀. bẹ́ẹ̀ ni ẹ wo ẹ ṣé ẹ̀yin olólùfẹ́ wa títí ìgbà míì tá a tún pàdé ẹ bá wa like ẹ channel wa tó bá jẹ́ gbà àkọ́kọ́ rèé ẹ subscribe sí channel wa ẹ ṣé àdúpẹ́ ó dàbọ̀.